wojú mi dáadáa kò sí náà tó máa ṣe mí ajé ẹ̀ kó máa fò lọ́sàn tọ́lọ́ tèmi kò sígbà tí ó kì í fò mí ní stopping hours rárá àwọn tó máa mú náà nìyẹn o ò lè ya ẹ̀mí àti ẹ̀ àsùnkẹ́ àti wà àti pẹ́ ò lè yà wá tó ń ṣe bí wà pé ò lè fẹ́ kan ò lè jẹ kọ́kọ́ tọ́ ìwọ́n tó lè fọyọ́ mu wo kò sí náà tó máa yẹ ẹ̀mí àti ẹ̀ bẹ́ẹ̀ for life ni. kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ yìí. àwọn màmí àgbà kì í sọ̀rọ̀. kí lẹ sọ. Ọlọ́run á tún pín. Ọlọ́run á tún pín. nǹkan tó máa sọ náà nìyẹn ò mọ̀ àwọn àjẹnú fíìmù náà bá máa ń ṣe nìyẹn ọkọ̀ tó pa àjẹ́ làwọn ó dìgbà tó bá padà mú ọ tó bá bẹ̀ sí ní ká kó tó ṣe yìí ó dẹ̀ gbọ́dọ̀ kàlẹ́ ni yẹn lọ wá epo ọbọ̀. ó ní epo ọbọ̀ epo ọbọ̀ á fún mi lépo ọbọ̀ èní ìlú máa kà èní ọmọ yìí ọmọ àjẹ́ yìí ìgbà tí kẹ́mítì